òtítọ́ ní gbórílẹ̀-èdè ga, àìṣòtítọ́ àìlèsòdodo tíjọ kérúbù séráfù tó jìnnà sí ṣé kò pa ìjọ kérúbù séráfù ṣé kò pa lára. Ọlọ́run Mọ́sọ̀gímọ́ládé ó máa rí mi o, orí pé mi ò fẹ́ jẹ́ kí ìjọ kérúbù kò bàjẹ́ torí ẹ̀ mo ṣe pariwo. Ọlọ́run Mọ́sọ̀gímọ́ládé máa tì mí lẹ́yìn o, Ọlọ́run Mọ́sọ̀gímọ́ládé máa tì mí lójú o. Nígbà tí èèyàn fẹ́ bọ́lẹ̀ lórí òkè tàbí lórí òkè ẹ̀mí ni tàbọ́ fẹ́ tù lára ni, tí wọ́n wá ń bu omi lẹ̀ tó ń tẹ omi kọjá, ṣé kákọ́ sọ pé omi la máa kọ́ tẹ̀ka tó tẹ yanrìn tàbí yanrìn la máa kọ́ tẹ̀ka tó tomi. àwọn kù sí dẹ́dẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni. Ó mà ṣe o, ìbànújẹ́ ó dé bá mi lórí fọ́nrán tí mo rí yẹn. Ó ní ẹ wo fọ́nrán yìí o, àwọn tí ẹ̀ ń sọ lélẹ́yìí àwọn kọ̀ǹda nínú ìrẹsì, àwọn aláṣọ funfun tẹ̀ ń sọ lélẹ́yìí. Kí ni ìtumọ̀ omi tí wọ́n ń bù lẹ̀ tí ẹlẹ́mìí wá ń tẹ̀ kọjá nínú ètò àti ìlànà inú ìjọ kérúbù wo ni ó wà? Tẹ́ bá lọ wo orú ẹni tí ó ń tẹ omi kọjá yẹn tí ó bàjọ́ lọ́sùn àjọ lọ́mọlú. Ẹ ti máa post ibi tẹ́ ti ń bá yàwó oníyàwó sùn, tẹ́ máa post ẹ̀ síta, ẹ ti post ẹ̀ tán kẹ́ ẹ tó mọ̀ yìí pé ọwọ́ pálábà yìí ti ségi. Ẹ ti post ẹ̀ tán kẹ́ ẹ tó mọ̀ pé òṣì àtòrí burúkú òfò àti àdánù ó ti wọlé tọ̀ yín. Irú eléyìí tó bá lọ dájọ́ lẹ̀, ó lè pè ní Olómìdé spiritual church, ó lè pè ní Ọlọ́sùndé Sianet church. Ẹ ti lórúkọ lẹ̀ kórúkọ tó dé. Kí ló dé tí à ń hùwà bíi ẹni tí ò mójú tí ò mọ̀ra bíi tolóko lábàáyé? Àbí torí pé àwọn àgbààgbà ti sùn, àwọn àgbààgbà ti jẹ́ dodo, wọ́n ò lè sọ dodo mọ́ lóníkálukú ṣe ń ṣe nǹkan tó wù ú. Inú ilé èèyàn lèèyàn tó ń jẹ èkúté onídodo. Gbogbo yín pátápátá, àwọn alàgbà yín, àwọn tẹ́ ẹ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ mọ̀ sí bí wọ́n ṣe ń dọ́gbọ̀n ra wọn, ẹlòmíì ìṣẹ̀lẹ̀ tó burú jẹlé lọ. Ṣùgbọ́n kí ni ìdí àti túmọ̀ tí ẹ wá ń ṣe irú nǹkan báyìí tẹ́ ẹ tún wá ń post ẹ̀ ń ṣe fídíò ẹ tún ń post ẹ̀yin náà ń fi ẹlẹ́yà ara yín síta. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá. Ìkànnì Òkodoro Ọ̀rọ̀ ní mídíà ibẹ̀ gangan náà ni ẹ já sí. Abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí, ẹ máa tẹ̀lé wa lórí ìkànnì ayélujára wa. Lórí Facebook wa wà ní Cubase Master bracket Òkodoro Yorùbá Television, lórí TikTok Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí Instagram Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, lórí YouTube wa Òkodoro Ọ̀rọ̀ ní mídíà. Ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán mi tí ó máa jáde. Ẹ bá wa comment, ẹ bá wa like, ẹ sì bá share fọ́nrán wa yìí. Ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa. Ẹ̀yin èèyàn wa káàkiri nílé lóko ní Nàìjíríà bá mi báyìí àti ní òkè òkun, ẹ kú ti mọ̀ pé tẹ́ ẹ bá ti rí wa báyìí yàtọ̀ sọ́wọ́n fọ́nrán mi tí a bá fi lẹ̀, nǹkan tó bá fi lè mú wa tẹ́ ẹ rí wa báyìí ti mọ̀ pé òótọ́, torí òótọ́ la ṣe jáde wá. Bíbélì sọ fún pé òótọ́ ní gbéni lékè, torí ẹ̀ la ṣe wá, àti pé a ò fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn wa kó sọ́wọ́, a ò fẹ́ jẹ́ kí ẹ̀yin èèyàn wa lọ torí bọ ìjọ tàbí ká ẹ lọ kúnlẹ̀ fún àwọn alàgbà tí wọn kì í ṣe tọlọ́run. Kí ni nǹkan tí mo mú wálé ní? Kí n tó sọ nǹkan kan, mo fẹ́ ṣó fọ́nrán kan fún gbogbo wa. Mo fẹ́ ṣó fọ́nrán kan fún wa, ká kọ́kọ́ wo fọ́nrán yẹn náà ká tó wá sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ bá mi fi ìkàlẹ̀ sí, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán náà lélẹ́yìí.
a ó kù sí dẹ́dẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ ni. Jésù náà lẹ́ domílẹ̀ fún un àbí Jésù kọ́ lẹ́ ń domílẹ̀ fún un àdáradá àṣẹ kábíyèsí ọba obìnrin. Ó dùn mí pé orin tó wà òkè orin tó fún à ń lẹ gbé sí abẹ́ rádaràdá rádaràdá ilé kí ni gbogbo ilé ń sìn torí Ọlọ́run. Ẹlẹ́mìí wa swara ẹ̀yin tẹ́ ẹ̀ lọ́nú ẹ̀mí ẹ̀ wọ wáì ṣé kérúbù ni àbísẹ̀lẹ̀ kí ni gbogbo rádaràdá yìí torí Ọlọ́run. Má ṣe. Ó mà ṣe o ẹ̀yin ẹ̀yẹ wájú àti kí fọ́nrán yẹn ó mà ṣe o ìbànújẹ́ ó dé bá mi lórí fọ́nrán tí mo rí yẹn. ó ní ẹ wo fọ́nrán yìí o àwọn tí ẹ̀ ń sọ lélẹ́yìí àwọn kọ̀ǹda nínú ìrẹsì àwọn aláṣọ funfun tẹ̀ ń sọ lélẹ́yìí nígbà tí èèyàn fẹ́ bọ́lẹ̀ lórí òkè tàbí lórí òkè ẹ̀mí ni tàbọ́ fẹ́ tù lára ni tí wọ́n wá ń bu omi lẹ̀ tó ń tẹ omi kọjá ṣé kákọ́ sọ yìí pé omi la máa kọ́ tẹ̀ka tó tẹ yanrìn tàbí yanrìn la máa kọ́ tẹ̀ka tó tomi. Kí ni ìtumọ̀ omi tí wọ́n ń bù lẹ̀ tí ẹlẹ́mìí wá ń tẹ̀ kọjá nínú ètò àti ìlànà inú ìjọ kérúbù wo ni ó wà. tẹ́ bá la worú ẹni tí ó ń tẹ omi kọjá yẹn tí ó bàjọ́ lọ́sùn àjọ lọ́mọlú ṣé àti ń ṣe ọ̀ṣun nínú ìjọ kérúbù sẹ́ráfù ṣé àti ń ṣe ọ̀ṣun nínú ìjọ aláṣọ funfun kí ni ìtumọ̀ omi tí wọ́n ń bù lẹ̀ tẹ́lẹ̀ mi àbí ẹni tó lórí òkè ẹ̀mí ni bóyá lórí òkè májẹ̀mú ni tàbí ó sọ fíṣọ̀ ni tó wá ń domi lẹ̀ fún tó ń tẹ̀mí kọjá. àwọn kankan wà tí àwọn àgbàlagbà máa ń pè ní ìwà bàjẹ́ ó mà ṣe o mo sọ ní fọwọ́ mi mo ní ẹni tó bá lójú máa tì kí ló dé tí à ń hùwà bíi ẹni tí ò mójú tí ò mọ̀ra bíi tolóko ńlá báyìí àbí nítorí pé àwọn àgbààgbà ti sùn àwọn àgbààgbà ti jẹ́ dodo wọn ò lè so dodo mọ́ lóníkálukú ṣe ń ṣe nǹkan tó wù ú. ẹ jẹ́ ká jọ wò fúnra wa ṣé nǹkan tó ń ṣe ìṣódà o ṣé nǹkan tó ń ṣe ìṣó bójú mu ṣé inú Ọlọ́run máa dùn sùúrù eléyìí inú dọ́kítì wo ló wà ìlànà wo ló wà ipe kẹ́ ẹ máa bomi lẹ̀ sílẹ̀ irú eléyìí tó bá lọ dájọ́ lẹ̀ ó lè pè ní Olómìdé spiritual church ó lè pè ní Ọlọ́sùndé Sianet church ẹ ti lórúkọ ọlẹ̀ kórúkọ tó dé ẹ wá ń ba gbogbo ẹ̀ jẹ́ ìyẹn dúró sápá kan ìtó tẹ̀lé ni wípé inú ilé èèyàn lèèyàn tó ń jẹ èkúté onídodo gbogbo yín pátápátá àwọn alàgbà yín àwọn tẹ́ ẹ kọ́ṣẹ́ lọ́wọ́ ẹ mọ̀ sí bí wọ́n ṣe ń dọ́gbọ̀n ra wọn ẹlòmíì ìṣẹ̀lẹ̀ tó burú jẹlé lọ ṣùgbọ́n kí ni ìdí àti túmọ̀ tí ẹ wá ń ṣe irú nǹkan báyìí tẹ́ ẹ tún wá ń post ẹ ń ṣe fídíò ẹ tún ń post ẹ̀yin lẹ ń fi ẹlẹ́yà ara yín síta ẹ̀yin lẹ ń bá Ọlọ́run mọ́ ń sọ Orímọládé ló tẹ̀ kẹ̀kẹ́ ẹ̀ sì ṣe bẹ́ẹ̀ láti máa hùwà bàjẹ́ kẹ́ tó máa post ẹ ti máa post ibi tẹ́ ti ń bá yàwó oníyàwó sùn tẹ́ ẹ máa post ẹ̀ síta ẹ ti post ẹ̀ tán kẹ́ ẹ tó mọ̀ yìí pé ọwọ́ pálábà yìí ti ségi ẹ ti post ẹ̀ tán kẹ́ ẹ tó máa mọ̀ pé òṣì àtòrí burúkú òfò àti àdánù ó ti wọlé tọ̀ yín orí burúkú tí ò níye òun lẹ̀ ń ṣe yìí o ẹ ti bà gbogbo ẹ̀ lójú jẹ́ ṣé torí pé àwọn bàbá wọ́n rí òdodo lẹ̀ wọn ò lè ṣe oníkálukú yín ló máa ṣírò ohun tẹ́ ẹ gbálé ayé ṣe o ìbá ṣe rere ìbá ṣe búburú òun ní Bíbélì sọ ó ní oníkálukú yóò rí ẹrù tiẹ̀ kò tẹ́ni tó máa ré kọjá níbi ìdájọ́ àwa sọ yìí pé a tò òtítọ́ fún yín o torí pé òtítọ́ ní gbórílẹ̀-èdè ga àìṣò òtítọ́ àìlèsòdodo tíjọ kérúbù sẹ́ráfù tó jìnnà sí ṣé kò pa ìjọ kérúbù sẹ́ráfù ṣé kò pa lára ó mà ṣe o Ọlọ́run mọ́ Orímọládé ó mà rí mi o orí pé mi ò fẹ́ jẹ́ kí ìjọ kérúbù kò bàjẹ́ torí ẹ̀ mo ṣe pariwo Ọlọ́run mọ́ Orímọládé máa tì mí lẹ́yìn o Ọlọ́run mọ́ Orímọládé máa tì mí lójú o àwọn pípù yìí kọ̀ǹda ni wọ́n nínú rẹ̀ sí ẹ̀yin àgbààgbà nínú ìjọ kérúbù sẹ́ráfù ṣé òfin tọrọ ṣẹlẹ̀ tó gbé jáde wípé kẹ́yìn kọ́kọ́ máa pọ́ọ̀sì kankan sórí ayélujára ṣé wíwẹ̀ kò lè sí
ọlọ́run má jẹ́ kí ìjọba ó ṣe Orímọládé kó bàjẹ́. Iṣẹ́ táwọn bàbá yìí ṣe àwọn kọ̀ǹda ti fẹ́ máa bàjẹ́, àwọn tó ń da yẹ̀pẹ̀ sí ìrẹsì wọ́n ti fẹ́ máa bàjẹ́, wọ́n ti ń ba ìjọ Kérúbù Séráfù jẹ́. Èwo ni túmọ̀ eléyìí? Wọ́n ń bomi sílẹ̀ kọ́ máa tẹ̀ kọjá, omi la máa kọ́ tẹ̀ ká tó tẹ iyanrìn ó di ọ̀gẹ́rẹ́, iyanrìn la máa kọ́ tẹ̀ ká tó tomi ó di ọ̀gẹ́rẹ́. Ẹ sì máa pọ̀fọ̀ lórí pẹpẹ níjọ Kérúbù Séráfù. Nǹkan tó dùn mí bẹ́ẹ̀ ni wípé ìjọ tí wọ́n forí mi sọlẹ̀ sí ni àwọn àgbààgbà tó ń ṣe òtítọ́, àwọn àgbààgbà tó ń ṣe òdodo wọ́n ti lọ tán, ó wá kù àwọn àgbààgbà tí ò lè ṣòdodo. Ṣé ká sọ pé wọ́n fi ń joyè àwòdì? Ẹ ò lè gbẹ́dìyẹ kàbí ká sọ pé nǹkan tẹ́yìn náà ṣe ni torí ẹ̀ lẹ́ẹ̀ṣẹ̀ lè kọ̀ǹtú ẹlòmíì, torí ẹ̀ wọ́n á sọ fún yín pé bàbá màmá ṣẹ́yìn náà kì í ṣe é, ṣóun ló wá jẹ́ kọ́wọ́ bàwí kó fà sẹ́yìn. Ẹgbẹ́ ọ̀kan tí Bíbélì sọ ó ní ẹ má jẹ́ ká fọwọ́ bàwí wá sẹ́yìn. Lọ́dún àwọn ọmọdé ọwọ́ ọ̀dọ́ ló ń ba nǹkan yìí jẹ́. Ẹ̀yin bàbá látorí òkè, gbogbo orí òkè tó wà nílẹ̀ Yorùbá, gbogbo orí òkè tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ bá wa dìde sórí ọ̀rọ̀ yìí o. Ìbàjẹ́ Kérúbù yìí ti wá pọ̀ jù. Èwo ni túmọ̀ kọ́ńbó mi lẹ̀ tẹ́lẹ̀ mi ń tẹ̀ Ọlọ́sùndé spiritual church, Ọlọ́sùndé Kérúbù and Séráfù church lẹ́sìn máa porúkọ ọjọ́ yín. Ẹ̀yin yẹn wa ẹ bá a pín fọ́nrán yìí, ẹ jẹ́ kódéné kódóko, ojú tó fún wa kò ní fọ́, etí tó fi ń gbọ́ wa kò ní di. Òkodoro Ọ̀rọ̀ ní mídíà, ire o.